Alaroye máa wí o. Philippines lọ́wọ́ ti tẹ ọmọ Nàìjíríà tí wọ́n ń wá lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ní báyìí inú àhámọ́ àwọn agbófinró orílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́mọ Nàìjíríà kan ọ̀gbẹ́ni Ahmed Kamilu Alex ẹni ọdún 45 táwọn ọlọ́pàá orílẹ̀‐èdè náà ti ń wá tipẹ́ wà báyìí. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó ń ṣe yahoo láàrin ìlú àti pé ọ̀pọ̀ aráàlú ọ̀hún ló ti lù ní jìbìtì owó ńlá kó tó di pé ọwọ́ àwọn ọlọ́pàá tó. Alaroye gbọ́ pé ọjọ́ ajé Monday ọjọ́ 28 oṣù kẹwàá ọdún yìí lọ́wọ́ ikọ̀ àkànṣe ọlọ́pàá orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ̀ ẹ́ lórílẹ̀-èdè Philippines níbi tó sá lọ nítorí tí wọ́n ti kéde rẹ̀ pé àwọn ń wá l'Amẹ́ríkà fóhun tó ṣe. Agbègbè kan tí wọ́n ń pè ní Question lórílẹ̀-èdè náà tó sá pamọ́ sí lọ́wọ́ ti tẹ̀ ẹ́ tí wọ́n sì ti fọwọ́ òfin mú un padà wá sí Amẹ́ríkà láti wá jẹ́jọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá FBI lórílẹ̀‐èdè Amẹ́ríkà ọ̀gbẹ́ni Joel Anthony Fiado tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ajé Monday ọjọ́ 28 oṣù kẹwàá yìí sọ pé látìgbà tí afurasí ọ̀daràn náà ti gbọ́ pé àwọn ọlọ́pàá orílẹ̀‐èdè Amẹ́ríkà ń wá òun ló ti sá kúrò níbẹ̀ lọ sí orílẹ̀‐èdè Philippines níbi tí wọ́n ti mú láìpẹ́ yìí. Wọ́n ní ó ti pẹ́ táwọn ọlọ́pàá Amẹ́ríkà ti ń wá afurasí ọ̀daràn náà. Ẹ̀rọ kọ̀ǹpútà ni wọ́n lò láti lu àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún ní jìbìtì owó ńlá. Wọ́n ní láìpẹ́ yìí làwọn máa fojú afurasí ọ̀daràn náà balẹ̀-ẹjọ́ l'Amẹ́ríkà níbẹ̀ kó lè wàá fojú winá ohun tó ṣe. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye online television.